Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Agbóhùnsókè. Mr. Akin, I did not drop you. TikTok ló drop yín. Any suma. If you're on TikTok, ẹ bá power tap de tẹ power tap. If you're on TikTok, tí ẹ bá power tap de tẹ power tap de. TikTok máa drop yín fún ara rẹ̀, and I will not bring you up. So the policy tèmi nìyẹn. Ẹ tó bá wà inside gan tí ó bá power tap tí wọ́n máa drop ẹ̀ fún mi dẹ̀ tí wọ́n ti fẹ́ ṣe sí. Mo lè máa power tap wákàlẹ́ lò ní mí, ó ní wọ́n wá tí mo lè sọ̀rọ̀ mọ́. Ẹ bá Agbóhùnsókè mà. Hello, ẹ kálẹ́ mà. Yes ma. A kú ètò mà. Yes ma. Hello mà. A dúpẹ́ o lórí àwọn tó wọ́n lọ gbà wá jáde, a dúpẹ́ gan-an. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa o. Lágbára Ọlọ́run wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí. Àṣẹ bàbá a dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì náà wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ní o. Kí lẹ wí mà? Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì náà wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ní pẹ̀lú Àdìsá Nàìjíríà military. Ọlọ́run ṣe wá dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà pólísì náà. Àwọn náà ṣe àmọ́ lórí Mákindé tó ní kí bàbá wa Sunday Igboho má lọ gba àwọn ọmọ yẹn. Wọ́n mọ̀ ó ti yé yín. Àwọn náà fẹ́ lo àwọn ọmọ yẹn, wọ́n fẹ́ fi wọ́n ṣe ètùtù ni kí wọ́n lè jẹ pírẹsidẹ́ǹtì. Wọ́n fẹ́ kó bá bàbá Tinubu ni. Yorùbá mi ti yé yín. À ń gbọ́ yín. Wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ tó bá lè mute kó drop ara ẹ o. Ẹ tó bá lè mute mi ṣe láìkí TikTok. Ẹ tó bá lè mute kó drop ara ẹ o. À ń gbọ́ yín mà. Ṣé rí Ṣèyí, àwa mọ àwọn àáfàá mẹ́rin tí wọ́n ń ṣáájò fún wọn. Ọlọ́run dẹ̀ máa táṣìírí wọn lágbára Ọlọ́run. Ọlọ́run máa táṣìírí wọn pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ, wọ́n fẹ́ fi wọ́n ṣètùtù ni. Lágbára Ọlọ́run, Ọlọ́run máa gba àwọn ọmọ yẹn jáde. Mo fẹ́ káwọn bá wa sọ̀rọ̀ nípa ìyàtọ̀ ọmọ tálíkà àtọmọ olówó. Wọ́n gbọ́ àwọn pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sìn. Wọ́n rí wọn gbà jáde. Ṣùgbọ́n àwọn ọmọ tó wà nínú igbó bọ́ǹbù wà lọ́nà tí wọn. Ẹ bá wa Agbóhùnsókè bàbá mi láàrin ìṣẹ́jú méjì sàn. Ẹ kú ètò. Yes sir. A dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì, a dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho. Ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé àwa gan lọ̀tá ara wa. Sahara reporter ó rìpọ́tẹ̀ fúlẹ̀ kò tẹ̀ síbi tó dárúkọ Sunday Igboho. Ó yà mí lẹ́nu. Ẹ jẹ́ kí àwọn èèyàn. Bẹ́ẹ̀ sọ pé ó yà yín lẹ́nu ló yẹ kí n blọ́ọ̀kù yín. Bẹ́ẹ̀ sọ pé ó yà yín lẹ́nu pé Sahara reporter rìpọ́ọ̀tù kò rìpọ́ọ̀tù Sunday Igboho ó yẹ kí n blọ́ọ̀kù yín ni. Ó dáa mà. Tí Sunday Igboho tó bá mi ìmọ̀ Sunday Igboho lè ṣe. Tí ní Sahara reporter lè dùn sí. So ẹ mẹ́nu kó lórí. Ó gbádùn yín mà. So kí ni expect Sahara reporter tó gbé Sunday Igboho lárugẹ dey play. Ok, bó ṣe ká mi lára mo ṣe sọ́ọ̀sì táì. Ẹ má yẹ kó ká yín lára. Ọlọ́run àwọn adélẹ̀ lérí gbogbo àwọn ọ̀tá Sunday Igboho wọ́n máa dẹni ilẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣé màámi, ẹ pé ètò. I love you. I love you sir. Ẹ ṣé gan, God bless you. Ẹ̀yin èèyàn wa ẹ má yẹ kí ọ̀rọ̀ Sahara reporter lórí ọ̀rọ̀ Sunday Igboho kó máa flink yín. Ẹ má yẹ. Bí àwọn yẹn tó bá ti mọ̀yàn lọ́ta kò sí tó fẹ́ ṣe ọ̀tá ẹ̀ ò lè praise ẹ láéláé. Ẹ bá wa Agbóhùnsókè. Àwa ẹ kú oríire o. Ẹ kú gbogbo ẹ. Ẹ ṣeun bàbá mi. Ṣé ẹ rí mi ò ní ọ̀rọ̀ so much láti sọ ju pé mo ti sọ fún yín. Ṣé ẹ rí ọmọ tí wọ́n pè ní Sunday yìí? Olùgbàlà wa nìyẹn o. Anybody lè máa sọ̀sọ̀kúsọ tó wù kó gbẹ́nu ẹ̀. Àwọn tí kò ní dáa fún ló sọ burúkú sí ọmọ yẹn. Gbogbo wàhálà tá a fèsì lẹ́nìí ní Nàìjíríà. Àtíkù àti Ọbásanjọ́ òun ló kọ sí ẹ. Ó sáré o. Bẹ́ẹ̀ni ọ̀rá mi. Gbogbo ọmọ tá a fèsì lẹ́nìí àwọn méjì yẹn ló kọ sí ẹ. Dọ́là. Ẹ lè máa sọ ìgbọ́n tó wù ní ọ̀gá máa pa máa èpè kò fèsì lójoojúmọ́. Bàbá yẹn kò dẹ̀ ní kú rẹ̀ láyé ẹ̀. Tó bá fi gba ọmọ gbogbo ojú wọn máa fọ́. Kíkà sọ lọ fọ gbogbo wàhálà tá a fèsì ní Nàìjíríà lẹ́yìn. Bàbá yẹn ló pa. Nígbà tá a ní kí ṣúṣọ Páwọn ṣe lè àpúrúfù ti àríyá fáwọn ọkọ. Ẹ jẹ́ ká jókòó ká ronú náà.
ìlú wọn bá ti nígbà tó ti dá Amẹ́ríkà tẹ́mi ti dá Amẹ́ríkà ṣé wọ́n torí anybody kan change constitution wọn. Wọ́n torí religion ṣe bí Christian ni wọ́n ṣe gbé wọ́n ṣe sọ pé oh Easter Sunday Easter Monday pé holiday wa. Ẹgbẹ́ máa ń ṣiṣẹ́ rí gbogbo àti kọ́mọ̀ pé tẹ́nìkan bá ti lówó agbogbo ọmọ máa jó tẹ̀lé ó ṣe rere kò ṣe rere gbogbo ó ti kówó jẹ ó ti rówó ó ti tán Ọlọ́run wọn. Olúwa wà pẹ̀lú gbogbo ní ẹkú oríire Ọlọ́run adá òun lọ sí Ọlọ́run adá Sunday sí Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi bá mi download tap send ẹ jọ̀ọ́ fọ́lọ́run bá gbẹ̀yìn áàpù yìí kí ló dé tẹ́ bá mi download ẹ jọ̀ọ́ bá mi download tap send ẹ bá mi lo promo code mi Abiola 223 lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni ẹ jọ̀ọ́ tó wáyọ̀ fún yín ò ní gbẹ̀yìn lọ́mọ ní tẹ́tí bá mi lò kúdùsì fún yín ẹ bá mi share fún àwọn tí wọn ò tí ì lè bá mi share fún àwọn contact yín ò ní tap send bẹ́ẹ̀ ni pé ẹ̀kọ́ tap omi ni tap send Abiola 223 Abiola ó kọ mi la Abiola ló promo code mi ẹ tẹ wo pé iṣẹ́ tí mo ti ẹ ń ṣe yìí ìròyìn kan máa dé máa sáré gbé wá fún yín ẹ mú òde tọrọ owó lọ́wọ́ yín mo sọ pé ẹjọ́ o ẹ afẹ́ ṣe kínní kan o ẹ fún wa lówó o ẹ dáwó o afẹ́ lọ yàgbẹ́ o afẹ́ lọ tọ́ mi sọ bẹ́ẹ̀ fún yín pé tí wọ́n máa polówó ọjà fún yín tẹ̀ ní patronize mi ẹ patronize mi ẹ dákun ẹ patronize mi ẹ jẹ́ patronize mi. Ẹ lo Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà. Ẹ jọ ta ni next person lórí TikTok. Èmi ni ẹ kú iṣẹ́ ìyá wa. Ẹ bá gbọ́n sókè sà. Ẹ kú iṣẹ́ tó ń ṣiṣẹ́ ní sàn. Wọ́n ní bàbá àtàkìtì kí wọ́n forí sọlẹ̀ bàbá ni bàbá ń jẹ́ àlè yá wọn ni ó ti ju bàbá wọn lọ èdè táwọn ń pè ní Kakanfò ńkọ́ àwọn òṣìjáde àwọn alágbádá àsọnù wọn láwọn àwọn tó ń pè ní Kakanfò àwọn alágbádá àsọnù kí làwọn rí ṣe àfi kọ́ máa pẹ̀lú wúgẹ́ẹ̀tì ṣẹ́tìjí ẹjí. Ẹ̀gbọ́n kan tí mo sọ ni. Mo ti sùn lẹ́yìn tẹ́lẹ̀. Bàbá wa tó ń sọ̀rọ̀ kò ṣeé gbọ́ àbí kí ló ń kọ yín kò ṣeé dá dúró à ń gbọ́ yín sà. Ẹ má máa ní ti má sùn o mo ti sùn ní o ẹ má sọ̀rọ̀ yín àwọn tí wọ́n sùn wọ́n ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ àwọn tẹ̀ ń sùn èmi ti sùn. Kí ni wọ́n rí ṣe kó máa tara wọn bẹ̀ wọ́n jẹ́ fi ọmọ aláàjì kúnlẹ̀ pé kọ́lọ̀ ń jẹ́ kọ́lọ̀ ṣe ètò tó yẹ kó ṣe kí kó gba àwọn tó fẹ́ gbà jáde ẹ̀jẹ̀ mi ní gbowó ó lè mọ iye yín ṣùgbọ́n tó bá sọ pé ẹ̀jẹ̀ tó bá lọ ṣe DNA báyìí á rí mbẹ̀ Ọlọ́run ti fún wa lágbára ká máa lò. Ẹ ṣeun Ifá gbẹ̀mí bá wa gbóhùn sókè mo ti jí. Olórí burúkú. Ifá gbẹ̀mí ṣe wà ń bẹ̀ ọlọ́mọ ẹ̀kẹ́ múṣò kéde múṣò yìí ké ṣòṣò bá wù yìí kéde fọmọlẹ̀ gbà ó Ifá gbẹ̀mí tọ̀ ẹ bá wa gbóhùn sókè o. Ẹ ṣeun. God bless you. Torí àwọn èèyàn sọ̀rọ̀ lé. Èmi ń pe Mákindé sí àkíyèsí ni pé kó rántí nǹkan kan tó pè ká kó jòògùn lọ. Tí a bá ṣe lè ní ó máa ń wọ́n ní orí èmi mọ̀ pé ìlànà tó ní tí ìbòwò kò ṣe fẹ́ kí kò dá sí. Bẹ́ẹ̀. Ìlànà ènìyàn tí ó ń gbọ́ fún ara ìyíṣù kan lọ́dọ̀ ajì mi ni. Wọ́n kò tọ́ ní owó pamọ́ ní nílùú nígbà tí lọ́dọ̀ sí bá ti fi rẹ̀. Olùkọ́ ló wá sí ìbùsílẹ̀ lọ́dọ̀. Tí ẹ bá ti ní ìrọ̀ èmi sọ tó bá ní ọ̀rẹ́ tó jẹ́ pé kì í rẹ̀ gbogbo gbà ojú ẹ̀ máa ń le ní. Bí ojú adó fùrọ̀. Ojú tó kékeré ó ti dẹ́ lóhùn. Ọ̀rẹ́ tó dẹ́gbọ́ gbọ́gbọ́ ti yàn. Ó jẹ́ pé ó gbàgbà. Ọ̀rẹ́ tó gbé tútù ó wà
ẹ bá wa meet ẹ bá ti wọlé náà ẹ bá wa meet ẹ bá ti wọlé I don't like this. ẹ máa sọ̀rọ̀ yín lọ. Torí tí ò bá fi ń ṣe ní ibi ó ò tiẹ̀ bí mọ̀gbọ́n láyé ó dàgbòrò ó kò tó tiẹ̀ dàgbòrò ó sábà ọmọ tó bímọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ó lè mọ straight on goal ó sọ bí pé tó bí ọmọ gbogbo bá tó ọmọ méjì ọmọ ọdún kan ọmọ ọdún méjì ó wà nínú igbó ó dẹ̀ wà ní ìkáwọ́ tiẹ̀ ìwọ ló ní ìkáwọ́ gbogbo ẹ̀ ní mo wọ́n lọ́gbẹ̀lẹ́ ẹni tó bá sọ pé kó wò nídìí owó ẹni tó bá fẹ́ ṣe òfò ni ẹni tó sọ fún ẹni pé kó wò nídìí owó òun lọ rẹ́sù àwọn ọmọ ọlọ́mọ ìwọ ní bákẹ́lẹ́ àti ìgbàlódé èyí tó jẹ́ nínú ọjọ́ nínú ọkọ̀ tó wọ́n fẹ́ fi ṣe ni. bẹ́ẹ̀ tó bá wá di ọ̀la tí àwọn ọ̀dà tó ní ọmọ àwọn ọkọ tó ní ìyàwó níbẹ̀ tó bá ti gbọ́ wípé ìwọ ti bọ́ ní igbó ti lọ gbàgbọ́ kan. pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú Nigeria police. kọ́jú sílé ẹni tó bá máa bọ́ ìgbó ẹ ṣe gan bàbá wa ifá gbé mi Mr. Damiyad ẹni tó ń tèmi lè ṣe download tap send ṣe lo promo code Abiola 223 because tẹ bá download ẹ nìkan tẹ bá lo Abiola 223 ẹ jẹ́ kí n mọ̀ bóyá ẹ lò ó ní àkọ́kọ́ tẹ bá fẹ́ send owó sí Nàìjíríà à ń ṣe pounds à ń ṣe dollar à ń ṣe gbogbo là ń ṣe aṣẹ́wó ni wá kò dẹ̀ sọ́lu dé ẹ jọ ẹ ṣàánú mi bá a gbóhùn sókè sàn. Yorùbá wuyì. mo sí ilé gbóhùn sókè. ẹ wà ń lé àwọn ọmọ ní ẹ wà ń lé. màámi ní kí n sọ páwọn ò sí ilé. Yorùbá wuyì nǹkan tó ń dùn mí àwọn tálákà àbí àwọn tálákà ò mọ ìyìn ara wọn. tálákà ó ní èjò olówó lọ torí kí ni ṣe rí àwọn olówó iye wọn mélòó wọn wà nínú Nàìjíríà báyìí tálákà pọ̀ ju olówó lọ so tí àwọn tálákà bá mọ ráìtì ara wọn wàláì àwọn olówó mọ ọbọ wọn ni àmọ́ ń gbọ́ jẹ́ pé àwọn tálákà ò mọ ìyìn ara wọn yẹn ẹ mọ̀ tẹ́ kí ni kọ́ mọ ìyẹn yẹn ń gá lérí wọn torí kí ni mo fi sọ bẹ́ẹ̀ before tí Sunday Igboho kó tó dìde tí wọ́n sọ pé kí àwọn èèyàn mọ̀ vote kọ́ mọ̀ vote ṣé ìtumọ̀ káwọn èèyàn mọ̀ vote yẹn ní during that time yẹn kò yí ọ̀pọ̀lọpọ̀ ni the moment tó bá ti complete that means o sign agreement between ẹni yẹn yí pé fọ́dún mẹ́rin kó rúùlù rẹ ni so táyì pé during that time ní ṣáìdì ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n bá vote fún Buhari ni ọ̀rọ̀ yóò bá ti rí báyìí because contract tí wọ́n ṣe fún Buhari fún 4 years yẹn ilé lọ da gbogbo wàhálà yìí rẹ kò yẹ kí àwọn Yorùbá vote ní during that year àmọ́ ń gbọ́ jẹ́ pé àwọn olówó yẹn wọ́n fi ń tẹ àwọn tálákà wọ́n rò bí àwọn ti ṣe gbogbo tẹ́ni ní ẹ̀ lọ́ fa wàhálà yìí so àwọn tálákà lọ ẹkùn ó dìde torí olówó kó tó lè ṣe ìkẹ́ tó bá ti tálákà kò lè dá kẹ̀kẹ́ ṣe so ẹ kí àwọn tálákà kó wọ́n mọ ìyìn ara wọn so wọn bá tèmi fẹ́ sọ nìyí káwọn aráàlú dìde wọ́n gbára wọn kalẹ̀. ẹ ṣeun gan adúpẹ́ gan bàbá wa kò ṣeé dá dúró ẹni ẹ bá mi download tap send ó yẹ bá mi download ẹ nísìn kẹ wá lo promo code mi Abiola 223 kẹ send $1 sí ẹnìkan nǹkan tó bá wá rí gbà mo fẹ́ mọ̀ lórí péjì kó tó kó mo parí sórí ẹ kàn send $1 àbí £1 àbí €1 ẹ kàn send ẹ kẹ wá wo bó náà ṣe máa forúkọ mi gbà kẹ wá bá mi sọ̀rọ̀ lórí TikTok ní báyìí ẹni bàbá kò ṣe dá dúró ẹ̀yin lẹ máa bá mi polówó tap send lẹ́nu ẹni bá mi polówó tap send lẹ́nu o bàbá
bàbá wa kò ṣe dá dúró mò ń dúró dè yìí ẹ bá mi ẹ kàn send $1 anybody Nàìjíríà kí kẹwòye tẹ máa gbà padà kẹ bá mi polówó ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ bá mi polówó fáwọn tí wọn ò tí ì lò ẹ tẹ máa wo 3 hours tí máa ń jókòó lórí ìjókòó tó máa ṣe kíní kan any information mo ti gbédé fún yín ẹ rí fídíò tí mo fi hàn yín lẹ́ẹ̀kan táwọn àáfàá gbólúgbòhùn tán fi olúgbòhùn bá mi sọ̀rọ̀ ẹ̀yin náà wò ká máa ṣe gbogbo yẹn ká wá tún gbọ́jà wá fún yín kẹ má wàá polówó ẹ̀ okay ẹ máa bá mi download ẹ ṣe ẹ lọ sórí Apple Store àbí Apple Play Store àbí kílẹ̀ whatever tẹ máa ń download nǹkan ẹ download tap send ó ní tap send ó lẹ ń wò yìí tap send ẹ rí ẹ dẹ̀ máa lo Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party adúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti pé yín tẹ́lẹ̀ ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì mo fẹ́ tọ̀ ẹ ló mà yes ma ẹ pé tó ṣó ṣiṣẹ́ fún Libya money ẹ download ṣó ṣiṣẹ́ fún Dinas anyway tẹ bá wà ẹ download ẹ ọ̀fẹ́ ni ẹ bá ti download ẹ tó bá pé bí tẹ ẹ wà wọ́n gbà ẹ máa mọ̀ gbogbo Europe country America nǹkan yẹn ló ṣiṣẹ́ fún pé Libya pọ̀ àwọn Arabo country Asia country àwọn ibìkan máa ṣiṣẹ́ àbùkù ní ṣiṣẹ́ tẹ bá ti download ẹ kẹtẹ ní padà tó bá kó máa ṣe lọ́dọ̀ yín tó kó ṣe lọ́dọ̀ yín ẹ máa ti rìn ẹ ṣe mọ̀ ṣe rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìbejì Adélabú tí wọ́n lọ bá wa gbà wá adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu adúpẹ́ lọ́wọ́ Àkànbí ọmọ Olódòdẹ thank God torí tẹ́wá ní Tinubu ò dáa ẹ ká máa rántí pé Tinubu ló fi Sunday Igboho sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ Nigeria Police Force Nigeria military we thank you àwa adúpẹ́ lọ́wọ́ Sunday Adéyẹmọ ọpẹ́ yẹn ò tán o ó tún wá kan èmi àti yín adúpẹ́ pé èmi àti yín àdákẹ́ owó apáta lórí ètò yìí àti lórí ètò bòmíì láti ń pariwo Sunday Igboho gbà wá o wọ́n pa wá o wọ́n ń ṣe kinní kan o adúpẹ́ pé wọ́n fi àyè lẹ̀ wípé Àdìsá lè jáde ó yẹ pé àwọn ọmọ yẹn wọ́n ti kó wọn wọgbó ọ̀pọ̀ mọ̀tálíkà làwọn tó lè dẹ̀ sọ pé ìgbà tó ń kó àwọn ọmọ yẹn àwọn ní ẹ jẹ́ ká tírèsì wọn ọmọ ọdún méjì ọmọ ọdún kan ìrìn mélòó náà lè rìn kódà kọ́ ní káwọn tó dàgbà nínú wọn kí wọ́n gbé wọn dání ìrìn mélòó ni wọ́n lè rìn ẹ jẹ́ á tíráàkì wọn a máa mú wọn wọn náà ní bọ́ǹbù wà lójú ọ̀nà Àdìsá ní tí bọ́ǹbù bá wà lójú ọ̀nà a máa da ajá síwájú ṣèbáwá náà de bọ́ǹbù kalẹ̀ fún ẹ jẹ́ ká wáyé máa ṣe ẹ ṣáà fún wa lọ́pọ̀túnìtì yẹn ẹ jẹ́ ká lọ bá wọn. ẹ jẹ́ ká wọnú gbó ká lọ gba àwọn ọmọ yẹn wá wọ́n tún ní tẹ́ bá wọgbó tẹ̀lé wọn o tẹ́ bá ti wọgbó lọ bá wọn wọ́n lè pa àwọn ọmọ yẹn wọ́n lè ṣe wọ́n léṣe ṣùgbọ́n wà tí wọ́n gbé ọmọ olówó ìkòkò ń pọ ọmọ tálíkà a ló ń fọ̀lú mọ́ tó bá gbọ́mọ olówó wọ́n ní ariwo máa ta tọmọ tálíkà bá ń ṣòjòjò alálákọrí gbèsè ẹdẹ tó bá yẹ pé ọmọ olówó ni wọ́n ní kó rọjú kó bu ata sẹ́nu. This is the difference between ọmọ olówó nílùú Nàìjíríà àti ọmọ tálíkà tó bá yẹ pé skul ọmọ olówó ni wọ́n wọ̀ tí wọ́n ti lọ kó àwọn ọmọ níjọ̀wọ́ copter tí mo máa fly wọ́n á ti mọ wọ́n máa ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n àwọn ọmọ tálíkà ẹ̀ ń ṣe wá nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni pé àṣàyé wá kódà àṣìlúyà àwọn olórí burúkú nìkan la yàn sí ní aṣíwájú
bóyá wá ṣe yìí nísìn Nigeria police Nigeria army bàbá Bọ́lá Ahmed Tinubu Àdìsá Òòṣà afàsìkò yìí lórí ètò yín ètò wa ètò Yorùbáwùyí a fi ń ké pè yín a fi ń bẹ̀ yín wípé nínú Nigeria army náà máa ń lọ bá wọn at least Nigeria military àwọn ìlú kọ̀ọ̀kan tó máa ní problem láfíríkà nígbà kan Nigeria soldiers lè máa ń kó lọ síbẹ̀ tí bí àwọn kan àti wọn ń pè ní anti-bomb ok wọn náà ti fi bọ́ọ̀mù kí gáàndì ara wọn o ìjọ wo ni wọ́n ti gbé àwọn ọmọ yẹn ọ̀sẹ̀ kẹta ti kọjá nísìn ṣé ọmọ olówó kan lè wà láàrin wọn kẹ́ ẹ gbà kó lo ọ̀sẹ̀ mẹ́ta nínú igbó ní àgbákò òjò tó ń rọ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ orí ibú òjò tó ń rọ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tí òjò ń pọn lálẹ́ ńjọ́ wo mo wà nínú ilé òjò ń rọ̀ mo sọ pé Amẹ́ríkà ni mo wà mo náà òjò yìí á máa pa àwọn ọmọ yìí báyìí o ọkọ mi tó sọ pé ọ̀gbẹ́ni Amẹ́ríkà lòjò ti ń rọ̀ yìí kì í ṣe Nàìjíríà ilẹ̀ mọ́ báyìí mo tún pa àwọn Nàìjíríà ní òjò ń rọ̀ Nàìjíríà bíi náà ẹni tó mo pè kò mọ̀ nǹkan tí mo pè ń fún òjò máa rọ̀ ó máa pa àwọn ọmọ yìí ó máa pa wọ́n. Ṣèyí Mákindé we don't need your kíkí ẹ fẹ́ lọ kí wọn ẹ fẹ́ lọ ṣe kínní kan Gbèjàbí Àmìlà nídìí kíkí yín kí lórúkọ ẹ NSA ní Ìbàdàn we don't need your greetings we want to see your actions but they say Rẹ̀mí Tinubu is not saying anything kò lọ fíṣítì wọn bẹ̀ èmi ò ríro we don't need you Abiola 223 not Biola Abi FA síwájú ẹ̀ Abiola 223 ẹ ṣeun kò ṣe dá dúró Abi FA síwájú ẹ̀ ẹ tún kọ kí n wò bóyá get it right see nídìí ẹjọ́ yẹn nídìí kan máa wá kí àwọn èèyàn ní kí ọ̀fọ̀ even when president lọ sí kinní tó ní kò ní ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ the second day we need you guys to fix this lásìkò tí Tinubu wà lórí oyè yìí ẹ̀yin gọ́vnà tilẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa fún wa ẹ pawọ́pọ̀ pẹ̀lú Tinubu kí ló tẹ́ ẹ̀rọ wípé ó ṣe wáyé pàṣípò tí ọmọ Yorùbá débẹ̀ ni wọ́n àtàkì ilẹ̀ Yorùbá àtàkì tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́ ìsìn kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá pé kó di pé wọ́n ń du ọmọ Yorùbá lọ́rùn lórí live camera kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí you guys should join hand thank you God bless you bàbá mi kò ṣe dá dúró you are right Abiola 223 fún tap send as promo code lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà ẹ̀yin náà wò you guys should just come together Ṣèyí Mákindé tá bá rí nǹkan kan tó wà láàrin ẹ̀yin àtàwọn ọba tó wà láàrin ẹ̀yin àtàwọn ìjòyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà including Tinubu ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ papọ̀ kẹ́ bára yín sọ̀rọ̀ papọ̀ dó ìtàkùn tó ní kékeré má gòkè àlọ́ ó dájú pé tòun tẹrin ló máa ń lọ àbí kẹ́rin tẹ̀ kó fọ́ ìkọ́ni méjì ló máa ṣẹlẹ̀ ẹ má gbàbọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá ẹ má sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ ẹ̀jẹ̀ ẹgbọ́n nǹkan tí Wike sọ Wike ò gbádùn ẹgbọ́n nǹkan tí Wike sọ lẹ́nu pé wọ́n kọ̀yàn ní kinní kan tí wọ́n pààyàn ní tíjà bì kan wọ́n pààyàn student bì kan wọ́n pààyàn student ilẹ̀ Yorùbá wọ́n politicize ẹ̀ ní wọ́n ṣe protest we will protest ìhà yín náà ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bíbí. We will not allow the blood of Yoruba's son and daughter to be split on the floor or in the forest by àwọn non-entity kọ́tọ́kan lọ́kọ́ wọn nìkan àwọn ọmọ tí nǹkan kan ò bí. We will not allow that. Ilẹ̀ Yorùbá ni bíbí. Ọwọ́ Mr. Oyedokun ó máa dún gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá títí láéláé ni. Mr. Michael Oyedokun tíṣà tí wọ́n bẹ́ orí wọn yẹn ó máa dún gbogbo ọmọ Yorùbá pátápátá títí láéláyé àwọn ọmọ àwọn ọmọdọ́mọdọ́mọdọ́mọ àwọn máa sọ̀tàn yẹn fún wọn because ilẹ̀ Yorùbá we are not used to it àwọn Fúlàní àwọn Haúsá wọn ti used to it nígbà kan pàwọn àtọmọdé pàwọn Haúsá tó máa wá jẹ́ Yorùbá Fúlàní there's not like Yorùbá Fúlàní nílẹ̀ Yorùbá
If the police can come out and rescue Pekeleme's twins and his sisters and his sister, then why can't they rescue àwọn ọmọ tí wọ́n kó wọgbó láti jọ wò? Kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n? Is it because we are from poor family? Àwọn ọmọ tí wọ́n wà nínú igbó. Yes, inú wa dùn o, tó ọmọ lọmọ ń jẹ. Bẹ́ẹ̀ pé yẹ tí wọ́n kó àwọn ọmọ yẹn àti wọ́n kó wọn lójú ọ̀nà náà pàdé àbúrò Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì. Tí wọ́n wá kó àbúrò Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì àti ọmọ àwọn òbejì ẹ̀ tí wọ́n kó wọn papọ̀ pẹ̀lú ọmọ tí tó kó wọn gbọ́ yẹn. Báwo ni Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì ti máa feel? Or ẹ máa wá sọ pé tọ̀ àwọn tó kó wọn gbọ́ yẹn o, unfortunately wọ́n ti kó Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì mọ́ wọn o, wípé yẹ wọ́n gbọ́ o, ẹ lọ́ bá wà gbà yẹn nìkan wá. Ṣé certainty wà wípé ẹ máa aláwọ̀ àwọn ọmọ olówó kí wọ́n lo 3 weeks? Ẹ rán mi létí date tí wọ́n kọ́ àwọn guys yẹn, àwọn ọmọ school tí wọ́n lọ kó ní ACL. 3 schools. And they operated for over 3 hours. Tó wá fi ń gbé ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, Christiana Àkànbí, ọmọ ọdún méjì wọnú gbọ́. Àmọ́ bí yéjò ń san wọ́n, bóyá kèké ń ta wọ́n, bóyá kíní kan ń ṣe wọ́n nínú gbọ́ tán wà yẹn. Ẹ wá sọ di politics. State ni federal jẹ́ nǹkan tó kí ṣe ya wèrè. Because ọ̀rọ̀ tí mo sọ mo fẹ́ bú yín sí. Olóṣè mú Àtíkù tó yẹ ṣẹ́nu gbọ̀ngbọ̀n bí àkísè èélà tó ń dá sí security ilẹ̀ Yorùbá. Àtíkù olè onígbèsè. Àtíkù tó gba $16 billion ní 2005. Nígbà fẹ́ ra electricity sí Nàìjíríà. Àtíkù tí ó mọ̀ pé èèyàn tó ń pa láyé òun ó ju èèyàn táwọn bandits pa lọ. Only unfortunately they left with nothing. They are failure. Bunch of failures. Àtíkù mọ̀ pé àwọn 11 stores, àwọn kìíní kan stores tí wọ́n kó Nàìjíríà. Àwọn Dunlop tires tí wọ́n kó Nàìjíríà due to lack of electricity. Àtíkù mọ̀ pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ àwọn people yẹn tí wọn ò rí ṣẹ̀ṣẹ̀ mọ́tẹ́ bí lù wọn pa ọtí àìsàn kan ṣe tó yẹ pé kò sí owó tó máa fi treat àwọn tó fi kú ọtí ìrònú pa tó pé wọn iṣẹ́ bọ́ lọ́wọ́ wọn Àtíkù mọ̀ pé òun lòun pa wọn Àtíkù gbẹ́ni wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ òdù lẹ́nu ọmọ ìyá olè Àtíkù kí ló dùn lẹ́nu Àtíkù tó fi ń sọ̀rọ̀ bẹ́tẹ́jọ́ Àtíkù kọ́ ẹran tó mẹ́rẹ̀ ìjà ló ní kí gbẹ̀gìrì sàn. Mo sì rí ẹni tó kọ kọ́mẹ̀tì pé leave that one talk about Omoran and Okeode talk about your own town. What will I say? You guys keep on voting for ọmọ Fúlàní. Tábà tí kò nínú wọn Nàìjíríà tẹ́wọ́n pẹ́ fẹ́ dìbò ọmọ Yorùbá tẹ́lẹ̀ dìbò fún. Kò sí àwọn tó kàwé ní ìgbómìnà. Ṣé kò sí àwọn tó gbajúmọ̀ ní ìgbómìnà tẹ́lẹ̀ dìbò fún? Ebi Fúlàní lẹ́ ń kàmpéènì fún mi ò rí àwọn fídíò àwọn kíní tẹ̀ ń post ni oríṣiríṣi Fúlàní kàngánjúngún kàǹjángánẹ́ ọ̀gùnà gbọ́ngbọ́ngbọ́n ṣìkìnnìkìn gángangá àwọn àbùdù gángangán àwọn àbùdù kúlíkúlí àbùdù dọ́ńkúà ṣé mo rí àwọn tẹ̀ ń post mo rí mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí yín ni ṣé kò sí àwọn tó kàwé ní ìgbómìnà kò sí àwọn tó lọ́pọlọ ní ìgbómìnà ẹ lè pawọ́pọ̀ kẹ́ fìmọ̀ ṣọ̀kan kẹ́ pera yín papọ̀ pẹ̀tọ̀ ẹ wá gbómìnà ọkẹ́ demand for ìgbómìnà state lè demand fún ìgbómìnà state ẹ fẹ́ dá dúró ẹ fẹ́ sí lábẹ́ àwọn Fúlàní mọ́ you want me to talk about Okeode and Omoran and àwọn ti lé kúrò lé I am talking and no matter ẹ̀kan tanra wa ní tí Tinubu bá kúrò ńbẹ̀ orí ibú ìyá máa jẹ Yorùbá àfi tí Tinubu bá ṣe normal thing tó bá dẹ̀ fẹ́ ṣe àyà tó má jẹ́ kó ṣe kó rí ṣe ni. Mo rá àwọn Yorùbá àwọn Kwara talk about Kwara state mo rẹ́ Kwara náà bí Fúlàní lẹ̀ ṣe ń kàmpéènì fún ara àwọn ọmọ Fúlàní tẹ̀ ń kàmpéènì fún orúkọ ẹlòmíì gan nínú wọn mi ò lè pé tó yẹ kẹ́yìn gómìnà ṣe máa kàmpéènì fún Fúlàní tó bá wọlé they will sit down to the tone of their father wọ́n tètè máa parí náà lọ ni kò sí nǹkan tó máa ṣe sí because they will be wọ́n máa expect pé kẹ́ máa sápò nílùú kẹ́ máa sáwá sí Ìlọrin ìbí kan àti pílẹ̀ àfáà kan sí tó ní oko Ìlọrin ní Kwara oko Ìlọrin ní Ọ̀yọ́ oko Ìlọrin ní Ilé-Ifẹ̀
imagine they are claiming ajagunbalẹ̀ lẹ́nu tó síwájú wọn ajagunbalẹ̀ làwọn náà they want to pa anybody kan lè bá gba ilẹ̀ wọ́n fẹ́ pa anybody ni kí wọ́n gba ilẹ̀ lọ́wọ́ anybody tó bá ń tàn wọ́n ẹ má jẹ́ ká tanra wa o ẹ ṣeun gan wọ́n ní May 15, 2026 ni wọ́n kó àwọn ọmọ yẹn ṣe rántí ìgbà tán lọ pa wọ́n ní kinní June 5 tí wọ́n lọ pa wọ́n ní Ọ̀yọ́ ẹ kì í gbé wá fún yín bóyá ẹ mú ó ní ẹgbà tí wọ́n pa wọ́n June 5 ó ní wọ́n pa wọ́n lọ́yọ̀ọ́ 2021 June 5 2022 ó ní wọ́n pa wọ́n lóńdó ẹ ti rí June yẹn May after May oṣù wo ló kàn May 15 ni wọ́n lọ kọ́ àwọn ọmọ wa táìmù yẹn máa ń gé sẹ́ẹ̀tì ẹ̀ ni Yorùbá ẹ jí o Bàbá Tinubu bring back our children Ṣèyí Mákindé bring back our children we need our children má ṣe bí olórí burúkú káwọn ọmọ wa wá fún wa ẹ ṣe gan mo dúpẹ́ lọ́gbọ̀n ẹ̀ tẹ́ bá mi ṣètò bá ti gbìyànjú méjì wọlé káwọn méjì sọ̀rọ̀ ẹ tó bá ti ń dé sẹ́yìn show mi ní after 2 hours 1 minute lè máa lò mo lè máa lò 4 hours lórí show tó máa bínú mo ò ṣàkọ o mi ò ṣàkọ tí mo máa lọ síbi iṣẹ́. ẹ bá wa mute ẹ jọ̀ọ́. olórúkọ jẹ́ bá wa gbóhùn sókè mo fẹ́ drop ẹ̀ tó ń tọ́ ojú òmí ìtì yẹn ni olórúkọ jẹ́ ẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́. ṣé wàá ń bẹ̀ eléjì rẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́. eléjì rẹ gbóhùn sókè. wọ́n ti pè é lórí fóònù tẹ̀wá ti gbé a máa drop yín ẹ má bínú Richard ẹ bá wa gbóhùn sókè ẹ̀jọ̀ Richard ẹ bá wa gbóhùn sókè Richard ṣe wà ń bẹ̀ Chris ẹ gbóhùn sókè Richard ó dàbọ̀ Chris ẹ gbóhùn sókè ẹ ní dáhùn. mo ṣe ń dúró lórí àwọn èèyàn wa tí Ọlọ́run lo chíìpù èmi ń dúró mo dẹ̀ ń gbàdúrà pé àwọn tó wà ní gbogbo kọ́lọ́run kó jọ kíbi má ṣe bá wọn kíbi má ṣe ṣe wọn kí wọ́n kó wọn dé fún wa láyà àtàlàfíà wọ́n ṣe kó àwọn ẹ̀rùn tí à ń dúró lé lórí fún wọn dé láyọ̀ kí wọ́n wá kó àwọn èèyàn náà dé láyọ̀ àtàlàfíà jẹ́ gbogbo àwọn èèyàn wa tó wà nílé náà kan jọ kí wọ́n níṣọ̀kan ní kọ́mínítì kọ̀ọ̀kan ojú ni alákọ̀ọ́